àwọn olódì ẹni gbọ́kàn àgbọ̀ngbọ̀ ìdí òkú. ẹgbẹ́ ọmọ lẹ́yìn òdì yìí ló gbé wá débi. àti ẹ̀mí ẹ̀ka ṣe bínú rárá torí ọlọ́run bá. nítorí ọba náà ẹ̀yẹ obìnrin kọ́rẹ́nsì ló gbé wà délé ìyára bá ń bí. gbogbo wa sọ bíríkì débi gbogbo yín pátápátá la bí àwọn olórí ẹni ìgbọ̀ngàn. ayé ẹni ìwọ̀sán tọmọ tó àníṣó ń pàpà títì àfẹ́mẹ́rún fẹ́ lọ́wọ́ ó jẹ́ pàdílì jọ àfẹ́sẹ̀ jáde jọ àfẹ́rí combination. ọba lẹ́yìn obìnrin ní ìtọ́rẹ́ ń sìn ló ṣe. eléyìí tá a ń ṣe lọ́wọ́ fìyàmù ní lásánlásán. a sì máa fún yín nínú ìgbà ẹ̀ ṣe.
ẹ má ṣe o bàbá. ó ṣe ohun tuntun láyé yìí kò dáwọ́ dúró. àánú lẹ́yìn ní ìgbà. ó ṣe ohun tuntun láyé yìí kò dáwọ́ dúró. ara ayé ẹ̀wọ̀n bá ìlò. ó ṣe ohun tuntun láyé yìí kò dáwọ́ dúró. àánú ni mo ní ìgbà.
Oh,
supporting us. May the Lord continue to bless you. Amen. Lovely, we appreciate you. Thank you, ma.
ṣe yé pa ẹgbẹ́ ọmọ ẹ̀yin máa ṣe yé pa ẹgbẹ́ o. Àṣà máa wọ̀ balọ̀ gbọ́mọ̀ rẹ̀ kó máa ṣe yé pa ọgbẹ́. Ìdí tí mo ṣe ní ẹjú lọ́wọ́ experience tí mo ti ní pẹ̀lú ìtàlẹ̀. Wọ́n ṣàgbọ́n ẹ̀rọ tẹ̀sí nípa 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 ìṣẹ́ kí ló dé ó ní ìlànà ọ̀rọ̀ ọ̀gá wọ́n á sọ fún ọ kí má má gbà ìjọba wa mẹ́sẹ̀ ń wọ bẹ́ẹ̀ ṣe sí nígbà tí ó lọ lọ́wọ́ ẹ má pè mí o ní parí ìjà ní ìtòjọ́ ìfẹ́ wà ní àlejò pẹ̀lú lọ́wọ́ àṣefẹ́ ẹ jẹ́ kí ìwà yìí náà ẹ má gbọ́ sí máa ń tún ẹgbẹ́ tí ẹnìkan bá ṣẹra fún ìyá ló dé gbọ̀ngàn ẹ bá sọ̀rọ̀ ọ̀gọ́dù. Òun gbọ̀ngàn ló ní 24 years ní 26 years láti gbórúkọ. Àmàjà 24 la gbórúkọ. Ṣé rí nǹkan tí wọ́n ṣe fún mi ní palace lẹ́nu? Ṣé rí omi tẹ́mu yẹn ẹ̀ mọ́? Ìmùlẹ̀ ní o. Nǹkan tó fún mi ẹ̀ mọ́ tí mo ẹ̀ ṣọ́ra o. Ẹ má dára ní ọmọ máa ṣe sọ ẹgbẹ́ síbẹ̀ ẹ̀kọ́ tún lé ní ọmọ very important. Ṣé nǹkan tí mo sọ ti yé yín? Ẹ má ṣe ẹgbẹ́ pati o. Wọ́n ti gbé àkàrà lẹ́nu ẹgbẹ́ tèmi àwa kì í gbé àkàrà o. Aṣọ ẹgbẹ́ aṣọ 4 years ago. Ẹ má máa ṣe ẹgbẹ́ pé gbé àkàrà is wasting of money. Aṣọ ta lò yìí la fi gba second. Ẹgbẹ́ aṣọ tẹ bá ti lé kẹwọ̀ tó ti yẹ yín sí ẹ má dẹ̀ bára yín jà bí ẹni tó wá ṣe gbogbo ẹ tó jà wọ́n náà. Ṣé rí ìtara ẹ lójú yín sí ẹni lọ́rọ̀ ló ń sọ́fà ẹ máa jìyà ẹ máa jẹ Ọlọ́run tó bẹ́ mi ṣe tèmi á bá ti wá ṣe Ọlọ́run tó ṣe tèmi tó fún mi ní sèyí á ṣe tí wọ́n fún mi. Àmì Ọlọ́run àmì Ọlọ́run àmì náà yàrá. Ọba máa jí ọba yìí wọ́n ní wáyé fún mi. Sọ̀rọ̀ fẹ́ bẹ́ẹ̀ yẹn tọ́jú àwọn gbogbo nǹkan tẹ́ bá lè ṣe láyé ẹ̀ tọ́jú wọn. Àwọn tó wà nígbà yìí ìgbà tó di pé travel out tẹ́lẹ̀ bá tọ́ ọmọ rẹ̀ ẹ má pa ọmọ yín sílẹ̀ kẹsàn-án bẹ́ẹ̀ lọ ní tí ẹ̀ tọ́jú wọn. Ẹ bá ní ẹni gbogbo yín fẹ́ free láti bá mi sọ̀rọ̀. Gbogbo yín ẹ̀ free láti bá mi sọ̀rọ̀. Gbogbo yín mo jẹ́ gbogbo yín mo jẹ́ àkọ́bí mi olóhùn òṣègbè ẹgbẹ́ tó mi náà tì ní ẹgbẹ́ ọmọ mi náà ọjọ́ ẹgbẹ́ kan tó tẹ̀ bá ṣe máa wọ wá tó ti á lè máa wálé tó ti yẹ kí sí. Ìyá ẹgbẹ́ wa ò ní gbà káwa àròsọ péńpé. Ìyá ẹgbẹ́ wa ò ní gbà káwa àròsọ péńpé. Àròbalẹ̀ la máa rọ́ṣọ o. Àròbalẹ̀ la máa rọ́ṣọ o. Wọ́n fẹ́ fi opportunity yìí ká fi dúpẹ́ lọ́wọ́ ìyálóde wa. She is small but she is what? Very very mighty. Yes. Thank you for the Ojare. I mean, she's everything. I'm on this top one. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́. I'm on this top, no room. And she's always complaining. She's always complaining.
Barista Maya, Abata
sì ní sùúrù mo fẹ́